ẹjẹ́ a máa ṣe ní ràbájì gan ní skunkẹ́rẹ́ tótótó ní tọ̀tọ̀rí ní fìrìgìdì fìyín Samuel Olúbáyọ̀ ọmọ Mr. Ògúnlékè ojúlówó ọmọ ìyá ẹja tó dolóògbé ń gbòòrò olúdèrè ń jọ́sí ó tún ti dé láàárọ̀ yìí ó ti gbèdé níbí ìbá níbo ni ká gbà pẹ́ ó ti domi ó ti domi kí ló domi ní UNIPORT ìṣe ní first class ló ti di omi báyìí 363 yíyan ọ̀tàlélọ́ọ̀ọ́dúnrún ó lé mẹ́ta àwọn ọmọ UNIPORT èyí náà náà gba first class tán dẹ̀ máa ṣe bẹ́ẹ̀ tán dẹ̀ máa fún wọn ní àwọ́ọ̀dù yíyan àmì ẹ̀yẹ ó ló ṣe rí bẹ́ẹ̀ ókè náà another one lélẹ́yìí gbogbo àwọn orílẹ̀-èdè eléyìí tó ń bẹ lẹ́kùn ìwọ̀ oòrùn àwọn ìwọ aláwọ̀ funfun náà ni wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti ń béèrè wípé ẹ tètè fòpin sí ogun eléyìí tó ń wáyé ní Gaza bó ti jẹ́ pé orílẹ̀-èdè Israeli náà ni wọ́n ṣe ìmúgbòòrò bàbí wọ́n ṣe ń jagun sí àbá gbogbo ẹ̀yin olóbì tíbitì irọ́ yín ti já ọmọ Ibrahim Babangida tẹ́ ẹ ní kò gba èèyàn sípò ààrẹ Bọ́lá mẹ́ẹ̀ Tinubu ó gba èèyàn sípò ààrẹ Bọ́lá mẹ́ẹ̀ Tinubu kódà ó tún ṣe kí ẹ máa gbọ́ láàárọ̀ yìí ókè náà oríire connect wasaba living god oríire connect lórílẹ̀‐èdè wa Nàìjíríà àti fojú ṣe kíni àti fojú gan ní ohun rere àpapọ̀ àwọn ohun tó ń jáde lórílẹ̀‐èdè wa Nàìjíríà náà ní iye ẹ̀ ló ti bọ́ sí 205 trillion naira ìyún 500 tírílíọ̀nù ókè kí là ń pè ní Nigerian GDP kọ́nù yẹ́sìkẹ́ òrè ni wọ́n gbéwìrì ni wọ́n àwọn wo NLC ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ iná ló ti fi kàn kú kan ó ti fi kan ìjọba àpapọ̀ àti àwọn gómìnà ó ní àwọn oògùn eléyìí tó jẹ́ tàwọn òṣìṣẹ́ iná ni ẹ ń jí gbé ókè náà Samuel Olúbáyọ̀ Ọlámídé tẹ́ ẹ bá fẹ́ ra àdìrẹ tó jójúlówó ọ̀dọ̀ ìyálóde ọmọwámiwá ní kẹ́ ẹ lọ tẹ́ ẹ bá dẹ̀ fẹ́ ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ bá fẹ́ ra òfì tó jójúlówó ọ̀dọ̀ ìyálóde ọmọwámiwá náà ní kẹ́ ẹ lọ 08131158414 gbogbo èyí tẹ́ fẹ́ darapọ̀ mọ́ Moroxwear family èyí náà súnmọ́ bí o ní WhatsApp àti ní WhatsApp group níbi tẹ́ ti lè pre-order tẹ́ ti máa drop shipping yìí àwa là ń source láti China pẹ̀lú kí ẹ̀rẹ́ ní o at the lowest price ókè náà air shipping wa 7 to 14 days ló máa bá lórílẹ̀‐èdè Nàìjíríà sea shipping wa ó máa ṣe bẹ́ẹ̀ ó máa bá 2 to 3 months lórílẹ̀‐èdè wa Nàìjíríà ní Moroxwear ibẹ̀ ní fashion tó ti meet smart shopping ókè náà àwa tún ní distributor multi-stream ó ní ẹ̀jẹ̀ wípé gbogbo àwọn product wa iná ilẹ̀ lè fi compare àwa là ń distribute ginger herbal extract àwa là ń distribute irú antiseptic soap yíò fún hygiene ní friendly way àwa kan náà là ń distribute bàtà tá à ń distribute aṣọ tá à ń distribute gbogbo àwọn tẹ́lẹ̀ máa ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ máa pre-order látòrílẹ̀-èdè China iná láti ń kó wọn wọlé níbí ìbá ókè náà Ọlámídé Ọlájòbòtú òun ni CEO òye ẹjẹ́ máa ṣe bẹ́ẹ̀ ẹjẹ́ máa nà ń bẹ́ẹ̀ ní ràbájì wọn ní University of Port Harcourt iná ni yóò confer first class degree fún àwọn ọmọ tí ó jẹ́ 363 gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ayẹyẹ ìkẹ́kọ̀ọ́ jáde ẹlẹ́ẹ̀karùndínlógójì 35 convocation ókè náà ó sì jẹ́ pé òun náà wọ́n tún máa fi ṣe ayẹyẹ 50 ọdún ilé tí iléèwé ọ̀hún tó ṣe bẹ́ẹ̀ ó di ìdásílẹ̀ ẹni tí ó jẹ́ ìwà iléèwé ọ̀hún pátápátá inú vice chancellor ọ̀jọ̀gbọ́n Òwúnarì George Will náà ló fọ̀rọ̀ ọ̀hún léde ẹ wò ó yíyún lápá mi yún ẹ̀yà lọ sí Western nation yíyún àwọn orílẹ̀-èdè eléyìí tó ń bẹ lẹ́kùn ìwọ̀ oòrùn tí wọ́n jẹ́ taláwọ̀ funfun wọ́n ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti pè é pé ní kí a mọ̀ sá bí ogun tó ń wáyé ní Gaza pé kó ṣe bẹ́ẹ̀ kó dúró látọ̀dọ̀ ẹ̀yẹ Israeli gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n ní kò dín ní àwọn dọ́sìnì méjì àwọn orílẹ̀-èdè láti ẹkùn ìwọ̀ oòrùn eléyìí tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti ń sọ wípé ẹ dákun jẹ́ kí ogun tó ṣe bẹ́ẹ̀ kí ó ń wáyé ní Gaza kó ṣe bẹ́ẹ̀ kó dáwọ́ dúró eléyìí náà ló wáyé ní ọjọ́ Monday nínú ọjọ́ ajé àná yìí lọ́wọ́ tá a wà yìí wọ́n ní gbogbo nǹkan ní òrọ́gbọ́ mọ́ ó sì jẹ́ wípé ó bani nínú jẹ́ wọ́n ní ó lé ní oṣù 21 months eléyìí tí wọ́n ti fi ń jà níbẹ̀ tí gbogbo nǹkan sì ti ṣe bẹ́ẹ̀ tó ti ń dẹnu kọlẹ̀ ó yẹ ẹjẹ́ àṣẹ báyìí gbogbo ẹ̀yin òkúrọ̀ ayé òkúrọ̀
òwúrọ̀ ayé òun ọ̀run parọ́ tó tẹ́nu yóò tún máa jági ní yòdò ní ọmọ Ibrahim Babangida ní ọmọ àrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà tẹ́lẹ̀ ìgbé kò gba èèyàn sí ipò ilé tí Bọ́lá Ahmed Tinubu àrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà tó fún ó yẹ súnmọ́ bí o iléeṣẹ́ àrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà náà ló ti sọ yìí pé Mohammed Babangida ẹni tó jẹ́ ọmọ olórí orílẹ̀-èdè wa Nàìjíríà tẹ́lẹ̀ Ibrahim Badamasi Babangida tá a mọ̀ sí IBB náà ló gba èèyàn sípò látọ̀dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí alága báǹkì fún ohun ọ̀gbìn lórílẹ̀‐èdè wa Nàìjíríà nínú Bank of Agriculture gẹ́gẹ́ bí wọ́n ti sọ nínú lẹ́tà kan ilé tí Délé Momodu ló gbé jáde lọ́jọ́ Ajé náà ló sọ yìí pé Mohammed wípé ó kọ ìyàn sípò ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣùgbọ́n lójú òpó Twitter nínú ojú òpó X ẹnìkan tó jẹ́ abẹ́ṣekáwọ́ fún ààrẹ orílẹ̀‐èdè wa Nàìjíríà Olúṣẹ́gun Dàda náà ló sọ yìí pé Babangida Badamasi ẹni tí ó jẹ́ ọmọ rẹ̀ ìyún Mohammed náà ló gba gbogbo àwọn ohun tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ní kó wá ṣe ó sì wà nípò wọn ní Mohammed Babangida náà ló gba èèyàn sípò gẹ́gẹ́ bí alága àgbà fún BOA ní Bank of Agriculture tó sì dúpẹ́ lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó wá sọ wípé gbogbo àwọn tí wọ́n ń gbé ìgbékúgbé káàkiri ó ní wọ́n fẹ́ fi bà ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu jẹ́ ó ní họ́ọ̀bì àwa ti móye yìí jẹ tán ìwò ń pápá ìwò nà Mohammed Babangida ọmọ Badamasi kọ́nù òkè náà ẹja tún mú mi eléyìí tí ń bẹ lọ́dọ̀ mi yìí náà ló sọ wípé àpapọ̀ ohun eléyìí tó ń jáde láti orílẹ̀-èdè wa Nàìjíríà náà ní iye rẹ̀ ti gbé sókè tó ti di 205 trillion naira ìyún tírílíọ̀nù 205 òkè náà wọ́n ní àpapọ̀ ohun tó jáde lórílẹ̀-èdè wa Nàìjíríà Nigerian Gross Domestic Product ìyún GDP náà ni wọ́n ti ṣe àgbédìde rẹ̀ o tó sì jẹ́ wípé ó ti gbéra kúrò ní tírílíọ̀nù 100 ó ti bọ́ sí 500 tírílíọ̀nù ní ó ti kúrò ní 80 tírílíọ̀nù ó ti bọ́ sí 205 tírílíọ̀nù ìdàgbàsókè yìí náà ló wáyé gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ statistician general èyún olùmọ̀ nípa ká máa kó nǹkan pọ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà Adéyẹmí Adéníran bó ti ṣe bẹ́ẹ̀ bó ṣe fi léde ó ní gẹ́gẹ́ bí wọ́n ti sọ ó ló ti gbé sókè pẹ̀lú 41.7% ìlú ìdá mọ́kànléní ogójì ó lé ẹ̀sùn méjì yàtọ̀ sí bó ti wà tẹ́lẹ̀ lọ́dún 2014 wọ́n ní ọdún tí wọ́n fi ṣe ọdún àkọ́bẹ̀rẹ̀ ìgbésókè rẹ̀ náà ní ọdún 2019 látọdún 2019 sí ọdún 2023 náà ní a sọ wípé ó ṣe bẹ́ẹ̀ ó trend kọjá yìí ó tún wá fi léde ó ní bí GDP wa ó ní bó ṣe ń perform lọ́wọ́ yìí ó ló kọjá kà sí nǹkan ta ló sọ pé kò sí nǹkan àní tó pọ̀ ọ̀nì final note ẹ máa ń wò báyìí tẹ́ ẹ bá fẹ́ ra àdìrẹ tó jójúlówó ìyá ló jẹ́ mọ́ àrí kẹ́nikẹ́ lọ òkè náà ìjọba àpapọ̀ àti àwọn gómìnà náà ni wọ́n ń ja àwọn òṣìṣẹ́ lólè pàápàá jùlọ gbogbo àágùn wọn ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà náà ló fọ̀rọ̀ mú léde ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà yóò Nigerian Labour Congress NLC náà ni wọ́n ti fi ẹ̀sùn kan ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè wa Nàìjíríà àti àwọn gómìnà yìí pé àwọn náà ni wọ́n ń ba ìṣèjọba àwarawa jẹ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà tó sì jẹ́ wípé lọ́nà àìtọ́ náà ni wọ́n ń gbẹ́sẹ̀ lé àwọn ẹ̀tọ́ eléyìí tó ní í ṣe pẹ̀lú ti àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà pàápàá jùlọ eléyìí tí ń dájọ́ fúnra wọn wọ́n ní wọ́n ṣe àpèjúwe gẹ́gẹ́ bí ó ti jẹ́ wípé wọ́n ń jí òógùn àwọn òṣìṣẹ́ ní o tí ó jẹ́ ààrẹ àgbà fún ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà tó Ajaero náà ló fi ọ̀rọ̀ ọ̀hún léde níbi tí wọ́n ti ń ṣíṣọ lójú ẹlẹ́ẹ̀kọkànlélógún irú rẹ̀ eléyìí tí wọ́n pè ní àsìkò òjò àwọn òṣìṣẹ́ ní Rain School of NLC eléyìí tó wáyé ní Uyo ní ìpínlẹ̀ Akwa Ibom ẹ wò ó gẹ́gẹ́ bí Ajaero bó ti ṣàpèjúwe ó ní tẹ́ ẹ bá wò dáadáa lọ́wọ́ tá a wà yìí ó ní kò jẹ́ nǹkan tó ṣe bẹ́ẹ̀ tó bá ní lójú mu pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni wọ́n ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ àti àwọn gómìnà ó tún ní kíni ẹ lọ kà á láàárọ̀ yìí Samuel Olúbáyọ̀ Ọlámídé àpọ́nbẹ́pọ̀ rẹ́pírẹ́sẹ̀ntà MC tó bá skiaskini ẹgbẹ́ yaskini tẹ́lẹ̀ refreshing and tantalize ilé àwọn dáàdì wáyà ó ṣe kíni ó dàbọ̀.